mo kí onílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ọ̀ọ́dẹ òdòbí àjíǹde àtayọ̀ yóò máa jẹ fún wa o. ẹ wo Àtíkù ti sọ̀rọ̀ o, ìyẹn igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ìyẹn Àtíkù Abubakar ó ti sọ̀rọ̀ lórí bí ètò ààbò bó ṣe mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ wá gbọ́ tuntun lẹ́nu Àtíkù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ìyẹn Àtíkù Abubakar ó ti mẹ́nu bà ohun tó fà á àti ìdí tí ètò ààbò tó fi mẹ́hẹ tó wá dàbí pé ṣiṣẹ́ làágùn lásán ni lọ́rọ̀ àwọn elétò ààbò. Ó ní ṣé ẹ fẹ́ mọ ohun tó fa ìdí tó fi jẹ́ pé ètò ààbò fi lọ pátápátá lórílẹ̀‐èdè. Ó wá sọ ó yànnàná ẹ̀. Ó ní ohun tó fà á ojú pé a ti pa ẹ̀kọ́ tì. Bẹ́ẹ̀ ni long-standing neglect of the education sector. Ó láti pa ẹ̀kọ́ tì lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Wọ́n dẹ̀ ní ẹni tó fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀. Ó ní ìjọ tó o bá ti kùnà láti máa kẹ́kọ̀ọ́ ìjọ náà ló ti dòkú, nítorí wípé o ní láti máa kẹ́kọ̀ọ́ lójoojúmọ́. Kò sí tó o lè fi ẹ̀kọ́ wé. Ìpè a ti pa education ṣe ẹ ti pẹ́ tì, a ò mú un lókòókòdùn mọ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu igbákejì tẹ́lẹ̀ rí. Ó sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ Sátidé ìyẹn ní Yola níbi tí Adamawa ní orílẹ̀ kápítà Adamawa nígbà tí wọ́n ṣe 17th annual Founder Days of the American University. Ibẹ̀ ló ti sọ̀rọ̀ yìí o. Bẹ́ẹ̀ ṣé ẹ dẹ̀ mọ̀ pé gbogbo bá jẹ lọ ọgbọ̀n a máa jẹbọ̀. Ká tó wí ká tó fọ̀, àwọn ọmọ orílẹ̀-èdè ti fún lésì. Wọ́n ní ẹ má gbàgbé o wípé gbogbo ohun tó ní kálukú bá ṣe yóò jèrè rẹ̀. Bọ̀dá Àtíkù wọ́n ní gbogbo oore tẹ́ ẹ ṣe níkọ̀rọ̀ àti oore tẹ́ ẹ ṣe ní ìbábá, gbogbo ẹ̀ lẹ́yìn náà ó jèrè rẹ̀ o ní orílẹ̀-èdè yìí. Elédùmarè á san án fún yín o. Wọ́n tún wá tẹ̀síwájú. Wọ́n ní ṣé wo tá a bá fẹ́ sọ̀rọ̀ bí ètò ààbò ṣe bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn náà pẹ̀lú ẹ̀ o. Wọ́n ní ẹ pẹ̀lú ẹ̀ gidigidi. Kí là ń wí kí lẹ̀ ń wí. What was his input in education sector during his tenure as vice president? Wọ́n ní kí lẹ́yìn náà dà torí ẹ fẹ́ sọ̀rọ̀. Wọ́n ní kí lẹ dà nígbà tẹ́ wà ní orí ipò, ipa wo lẹ kó sí ọ̀rọ̀ ẹ̀kọ́. Wọ́n ní ànígbà ayé ológun, nígbà ayé ìgbà tí head of state, wọ́n ní àwọn tó jẹ́ ká ṣe kíni tó yẹ ká bá wí ìyẹn o lórí ètò ẹ̀kọ́ tó mẹ́hẹ. Ẹ wá wo bí àwọn tí ò lẹ́kọ̀ọ́ bó ṣe wá darí orílẹ̀-èdè láì ní ọpọlọ. Òun ló fà á tó fi jẹ́ pé jẹ́jẹ́ ni agbésùmọ̀mí wà tẹ̀ lọ́ kó wọn wọlé lódìdí. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ ni wọ́n ní ṣé lẹ́yìn ìgbà tó jẹ́ pé ẹ̀yin lẹ́pọ̀ lè kó wájà, ẹ̀yin yìí kan náà lẹ́tún polóko kó wa mú. Orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ wá tójú sú wa o. Ṣójà kẹ́ ẹ̀ tún máa sọ̀rọ̀ fúdí èyí. A jẹ́ pé ọ̀rọ̀ odò lẹ́nu ọmọ ìyá olè yín, nítorí ẹ ti kùnà láti ṣojúṣe yín gẹ́gẹ́ bí olórí ìlú. Fúdí èyí ó jẹ́ kí ẹ kọ̀wé ìfiṣẹ́ sílẹ̀ ni. Ṣùgbọ́n tí kì bá ṣe ojú kòkòrò àti ìwà wọ̀bìà tó gbénú ọ̀pọ̀lọpọ̀ wọn. Ẹ wá wo ẹni tó kàwé tó jẹ́ wípé ó ka gbogbo ìwé tó gboyè síbẹ̀ kò ríṣẹ́ ṣe ní ìlú. Kò rí ìkọ̀kọ̀ ṣe. Ó wá ní pabambarì ibẹ̀ wá ní wípé àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀kọ́ yìí ọmọ wọn ò kàwé lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ọmọ olóṣèlú tẹ̀márí tó kàwé lórílẹ̀‐èdè. Ẹ wò á jẹ́ pé bóyá skul olówó ńlá tó tún le jù lórílẹ̀‐èdè Nàìjíríà ni.
síbẹ̀ wọ́n dẹ̀ pariwo ètò ẹ̀kọ́. Ṣé ẹ ti mọ̀ pé àwọn gan-an ni Rúsídà? Ẹ jẹ́ ń ka àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi. Daniel Lora ó ní ṣe lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti gbè lẹ́yìn àwọn agbésùnmọ̀mí tán ṣó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ nìkan ni bọ̀dá Àtíkù ẹ̀ẹ̀mẹ́ ló mọ̀ pé ṣé ká pè yín ní ọmọ Yíbò ni àbí ká pè yín ní ọmọ Yorùbá, bọ́dẹ̀ jẹ́ ká pè yín ní ọmọ Middle Belt, àti wípé ṣé Kristẹni ni ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà ni. Àkọ́kọ́ ẹ má gbàgbé o wípé ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Jonathan ó kọ́ ilé ìwé sí north ni. Ṣé kò kọ́ ni? Ó kọ́ o, ṣùgbọ́n orí yìí tí ò fẹ́ gbé ẹ̀kọ́ òun ló fà á. Bẹ́ẹ̀ ò ní ẹ wá ṣetán ẹ̀ ń parọ́ mọ́ ètò ẹ̀kọ́. Bẹ́ẹ̀ tún nìkan ni ojoojúmọ́ lẹ máa dẹ̀bi lé ààrẹ Tinubu lórí, tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin gan ìgbà tẹ́ ẹ wà létò ìṣèjọba ẹ ti ṣe mẹ́wàá ìtẹ̀dálẹ̀ ló ń lọ yìí. Kí lẹ̀yin rí ṣe nígbà tẹ́ wà ń bẹ̀ fún àwọn òkè ọya tó bá di ọ̀nà mọ́ wà lọ́wọ́ báyìí? Ẹ ò rí ìkankan ṣe sí o, àfi kẹ́ ẹ máa kó màálùú àti èèyàn wọlé nìkan náà ni. Ìkan ló gbé mi débẹ̀ yìí o. Ó ní ẹ má jà tọrọ fún yan ara wa. Ẹ̀kọ́ ò ní pé kí èèyàn má ṣìwàwù. Ẹ̀kọ́ ò sọ pé kó o lọ́pọlọ, ó lè kàwé kó o má ka ọgbọ́n orí. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ náà sì sọ wípé ká máa para wa àfi tí ẹ̀rí ọkàn ò bá ń bẹ fún ẹni tó hùwà láabi yìí. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni? Wọ́n ní ẹ̀kọ́ ò sí pé ká para wa. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ eléyìí gan ní àwọn òkè ọya kùnà láti ní ẹ̀kọ́ tó péye ni o. Nítorí nígbà ìwáṣẹ̀ tí bàbá wa Awólọ́wọ̀ tó gbé ètò ẹ̀kọ́ wọ Western Region ní ètò ẹ̀kọ́ ní ọ̀fẹ́, ṣùgbọ́n kí ni àwọn òkè ọya ṣe? Wọn ò ṣe kankan o. Ní Western Region yìí, ìyẹn nílẹ̀ Yorùbá, àwọn èèyàn wọ́n rọ̀ wọ́n kó fi ọmọ wọn sí school. Kódà àwọn ẹ̀kọ́ àgbà wọ́n tún dálẹ̀. Fún ìdí èyí, ẹ̀yin òkè ọya ẹ má blame ẹ̀bi, ẹ má dálé ẹnikẹ́ni lórí, nítorí ẹ̀yin lẹ́kùnà láti ka ìwé. Tó kí ni tiyín nínú rẹ̀? Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi comment, ẹ like, ẹ share, ẹ subscribe. Ẹ jẹ́ rí àwọn èèyàn pé Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ la fi ń kí yín pé ó dàbọ̀.